àfi kí gbogbo àwọn ọmọ Yorùbá kí wọ́n lọ ṣe ọ̀rọ̀ ara wọn ní ojú alákànfin ṣọ́rí ní báyìí o, kí wọ́n sì lọ máa wo gbogbo àwọn àlejò àtàwọn tó bá ń wọnú ìlú lásìkò yìí, pẹ̀lú bí àṣírí ṣe tú wípé lẹ́yìn tí àdó olóró àwọn Amẹ́ríkà tó balẹ̀ lókè ọya sí ìpínlẹ̀ Sokoto, níṣe ni àwọn amòòkùnṣìkà ìyẹn àwọn afẹ̀míṣòfò àwọn ọ̀daràn tí àdó olóró náà tí wọ́n fẹ́ fi pa níṣe náà nàbà ti ń sá wọ ilẹ̀ Yorùbá báyìí o, tó sì jẹ́ pé ọwọ́ ti tẹ àwọn bíi 39 nínú wọn ní ìpínlẹ̀ Ondo nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ẹ rántí pé ní ọjọ́ ògànjọ́ òru ọjọ́ Ẹtì tí ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, ìyún ọjọ́ 26 nínú oṣù kejìlá ọdún 2025 tá a ṣe lọ tán yìí, the 26th of December 2025, ní nǹkan bíi aago 12 ọ̀gànjọ́ òru kọjá ìṣẹ́jú 22 12:22 a.m. ní àwọn sójà Amẹ́ríkà tí wọ́n ń tẹ̀lé àṣẹ ààrẹ wọn ààrẹ Donald Trump iná mà lọ ju àdó olóró sí inú igbó kan tí ó wà ní ìpínlẹ̀ Sokoto láti pa àwọn afẹ̀míṣòfò. Ẹ sì rántí pé síwájú àsìkò náà ní ààrẹ Donald Trump ló ti ṣe ìkìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba Nàìjíríà pé bí wọ́n bá sì ń tẹ̀síwájú nípa bó ṣe ń lajú sílẹ̀ tí wọ́n ń jẹ́ kí àwọn afẹ̀míṣòfò kan máa pa àwọn Kìrìsìtẹ́nì nìkan ṣoṣo Nàìjíríà, òun yóò kó àwọn sójà òun wọ Nàìjíríà láti wá dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì àti láti wá fi ẹ̀mí àwọn afẹ̀míṣòfò náà láti wá fi wọ́n fi ẹ̀mí gbogbo wọn láti wá fẹ́ gbó ẹ̀mí wọn ṣòfò dànù. Ṣá ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ ọ̀gànjọ́ òru lọ́jọ́ kejì ọdún Kérésìmesì àwọn Kìrìsìtẹ́nì ní àwọn sójà Amẹ́ríkà ni wọ́n ju bọ́ǹbù àkọ́kọ́ sí ìpínlẹ̀ Sokoto, tó sì jẹ́ pé níṣe ni ààrẹ Donald Trump inú lọ fi ọ̀rọ̀ náà yangàn tó lọ kéde wípé ṣe bóun ti ṣe kìlọ̀ tẹ́lẹ̀ wípé bó ṣe ń pa Kìrìsìtẹ́nì òun ò ní gbà Nàìjíríà, òun yóò sì wá gbẹ̀san àti pé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ nípa ẹ̀rẹ̀wù lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò náà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣá o, pẹ̀lú bí bọ́ǹbù Trump bó ṣe ti balẹ̀ sí ìpínlẹ̀ Sokoto, níṣe ni àṣírí mà ti tú wípé àwọn afẹ̀míṣòfò tí Trump tó fẹ́ pa tó ju àdó olóró lù ní ìpínlẹ̀ Sokoto wọ́n ti ń sá wá sí ilẹ̀ Yorùbá báyìí o, tó sì jẹ́ pé ọwọ́ ti tẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Ondo. Nínú ọ̀rọ̀ tí ó fi tó àwọn oníròyìn létí lọ́sẹ̀ yìí, ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo, Akọgun Adétúnjì Adélẹ́yẹ, ó jẹ́ kó di mọ̀ pé àwọn afẹ̀míṣòfò tó ń sá kúrò ìpínlẹ̀ Sokoto náà ọwọ́ tẹ 39 nínú gbónú wọn ní ìlú Ẹlẹ́gbẹ̀ka tó wà níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́, níbi tí wọ́n ti pa Olúfọ̀n àti ìlú Fọ́n lọ́dún díẹ̀ sẹ́yìn. Ó ní bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ti tẹ̀ wọ́n o, bẹ́ẹ̀ ló láwọn ti kó wọn sí àtìmọ́lé báyìí, táwọn ti fà wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́ tí ìwádìí tó sì ti ń tẹ̀síwájú nítorí pé àwọn ti rí ẹ̀rí àrídájú pé àwọn afẹ̀míṣòfò tó ń sá fún bọ́ǹbù Trump nílẹ̀ Haúsá àwọn náà ti ń sá wá ilẹ̀ Yorùbá báyìí.